òṣùpá tí n bá wà pẹ̀lú ẹ mo wà pẹ̀lú ẹni tí n bá sì pẹ̀lú ẹ á jẹ́ pé mo tàkété ṣùgbọ́n kí n tó tàkété máa kọ́ fún ẹ ní ìmọ̀ràn gidi tó ṣe wá o láǹfààní kì í ṣe ti káyé ìpì tó sọ wá dèèyàn yẹpẹrẹ. Àyìndé kú ayé l'Àyìndé kú Síkírù Àyìndé kú ohun ayé l'Àyìndé kú ìṣe ló yẹ kọ́ mọ́ ṣe léde ní Àyìndé ńṣe ló yẹ kọ́ mọ́ ṣe léde ní Àyìndé kú ayé l'Àyìndé kú. Àgbàlú náà sọ pé ó tòrò lọ alágbàlú náà sọ pé ó tòrò lọ ọmọ tí o bá lè ǹjọ́ má lè bẹ̀rù àgbà bí ọmọ tí o bá lè ǹjọ́ má lè bẹ̀rù àgbà bí àgbàlú náà sọ pé ó tòrò lọ. Ṣẹ́rí mo fẹ́ràn Àyìndé Agbájẹ́mi Síkírù gan mo fẹ́ràn kọ́lẹ́ǹtì ló jẹ́ súnmọ́ bàbá Kébé mo fẹ́ràn Àyìndé Anífowóṣe púpọ̀ ṣùgbọ́n tábùjì gẹ́lẹ́ bó ṣe wà tán ṣe kọ́ kẹ́nikẹ́ni má ló fẹ́ padà tún tọkọ́ tẹ́nikẹ́ni bá ló fẹ́ padà tún tọkọ́ awakọ̀ àtàwàgọ́ máa kọ̀ tán ti yín. K1 The Ultimate lẹ́yìn tó ṣe apology video tí a mú wá fún yín lánàá òun la tún rí la tún gbọ́ eléyìí tí mo mú wá fún yín bẹ̀rẹ̀ yẹn èyí tí King Dr. Saheed Òṣùpá èyí tó tún kọ tó tún gbé jáde lẹ́yìn apology video tí K1 The Ultimate èyí tó ṣe. Mo ní àwọn àlàyé kan tí mo mú wá tí mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin. Lẹ́yìn àlàyé mi mo ṣàdéhùn fún yín ẹ̀yin tẹ́ bá ń tẹ̀lé wa lórí ìkànnì yìí dáadáa programs tí mo ṣe lánàá mo ní part 1 òní ilé tí ẹ gbọ́ lánàá yẹn pé part 2 a tẹ̀síwájú a mú wá fún yín lónìí lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. part 2 ń bọ̀ o nínú fídíò yìí náà ni ṣùgbọ́n kí n tó mú wá fún yín mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé lára tí àwọn èèyàn ń sọ ohun tí àwọn èèyàn ń wí gẹ́gẹ́ bí èrò àti ìwòye tiwọn òun ni mo fẹ́ mú wá fún yín part 2 eléyìí tí mo mú wá fún yín nínú program tí mo ṣe lánàá ṣùgbọ́n kí n tó mú wá fún yín mo fẹ́ kẹ́ ẹ mọ̀ mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ mo ti máa ń sọ tipẹ́ wípé ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ ọ̀rọ̀ tó bá ń wáyé láwùjọ mo fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gángan ìní ohun tó bá ń ṣẹlẹ̀ láwùjọ sí àwọn aráàlú sáwọn èèyàn àwùjọ yóò kọjú sẹ́nìkan yóò kọ̀yìn sẹ́lòmíì oníkálukú ló sì lẹ́tọ̀ọ́ láti sọ ìwòye láti sọ èrò rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ tàbí ọ̀rọ̀ tó bá ń wáyé láwùjọ. Mo sì máa ń rán yín létí wípé èrò kì í papọ̀ ìwòye kì í papọ̀ torí pé ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ò ní ọmọ ẹ̀dá ádámọ̀ fi máa ń wo ọ̀rọ̀. Ojú tẹ́mi fi lè wò ó yàtọ̀ sí ojú tẹ́yin fi lè wò ó. Òye tẹ́mi lè fi gbé ó yàtọ̀ sí òye tẹ́yin fi lè gbé bẹ́ẹ̀ náà ni ẹlòmíì. Torí pé èrò tèmi kò wá papọ̀ mọ́ tiyín ìwòye tèmi bẹ́mi ṣe wò ó bẹ́mi ṣe gbé èrò tèmi lórí rẹ̀ torí pé kò papọ̀ mọ́ tiyín ìyẹn ò wá sọ yín dọ̀tá mi kò sì sọ èmi náà dọ̀tá yín ní tá à ń ṣe lórí ètò yìí nìyẹn. Platform yìí wà fún oníkálukú láti fi èrò àti ìwòye tí ẹ hàn lórí ohun tó bá ń ṣẹlẹ̀ láwùjọ ni. Ohun tí platform yìí ohun tó wà fún nìyẹn kí a kọ́kọ́ lọ gbọ́ yẹn yé. Platform yìí ìkànnì yìí tó jẹ́ ti Otasansan TV yìí o kò dẹ̀ sí láti gbè lẹ́yìn ẹnìkan tàbí lẹ́yìn ìran kan tàbí lẹ́yìn ẹlẹ́sìn kan tàbí lẹ́yìn ẹnìkan pàtó.
ìkànnì yìí wà láti jọ fi òye wo ọ̀rọ̀, láti jọ fi làákàyè gbé ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ kájọ jọ síra wọn kó ń kálukú sì mú tiẹ̀ ń bẹ̀. ohun tí ìkànnì yìí ohun tó wà fún nìyẹn. ojú tó bá kọ sóńkálukú òní oníkálukú ó fi sọ̀rọ̀, wọ́n fẹ́ ká mọ̀ yẹn. ṣùgbọ́n kọ́rọ̀ mi ó má pọ̀ jù, ẹ jẹ́ kí n mú ìtẹ̀síwájú ìfọ̀rọ̀wérọ̀ tí à ń bá bọ̀ lórí prógrámù tí a mú wá lánàá lórí ìbáṣepọ̀ Barrister olóògbé K1 The Ultimate Akilẹ̀, ọmọọba Akilẹ̀ àbí Máyégún gbogbo ilẹ̀ Yorùbá àti àwọn olórin fújì yòókù. ẹ jẹ́ kí n mú wá gẹ́gẹ́ bí ìwòye àti àwọn èèyàn, gẹ́gẹ́ bí ìwòye àti èrò àwọn èèyàn lórí ìbáṣepọ̀ bàbá Síkírù Àyìndé Barrister olóògbé àti General Kollington, bàbá Kébé Kwara àti Wàsíù Àyìndé K1 The Ultimate, Òbésèré, Adéwálé Àyùbá, King Dr. Saheed Òṣùpá, Sẹ̀fí Àlàó, Pasuma àti àwọn olórin yòókù. jẹ́ mú wá fún yín kí n má pọ̀ lọ́rọ̀ tí mo sì fẹ́ kẹ́ ẹ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin. mi ò fẹ́ gbà yín lásìkò, ó gùn, ó ṣeéṣe kí a mọ̀ tún lè mú wá tán fún yín kó jẹ́ pé ó máa ní part 3, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ láti bẹ̀rẹ̀ dópin. ọ̀rọ̀ Fuji music, if you are not a musician you cannot understand what you are saying, but ọ̀pọ̀lọpọ̀ won't understand. They will be saying some things. Èmi ò bá anybody dispute pé nǹkan báyìí ló ṣẹlẹ̀. This is the area of which I know. Madam ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, mi ò dispute ẹ̀ náà. Ẹni ọjà ló gbé tí Wàsíù Òṣùpá fi help ẹ̀. Èmi ò sọ̀rọ̀, èmi ò mọ̀rú nǹkan bẹ́ẹ̀, mi ò lè sọ pé bẹ́ẹ̀ ni, ìdẹ̀lẹ̀ sọ pé bẹ́ẹ̀ kọ́. Mi dispute yẹn pẹ̀lú yín. You know that I did not dispute that. But ní ọ̀rọ̀ wípé Sàábé àti nǹkan tí Òṣùpá sọ yẹn, Òṣùpá is saying the right thing. Ọmọ ni Wàsíù jẹ́ sí Barrister, orúkọ Barrister ló dẹ̀ fi débi tó dé lé ní kó tó di pé òun náà wá bẹ̀rẹ̀ sí. So Barrister dẹ̀ kú tán. I think the next person now should be Kollington. So Kollington ló yẹ kó jẹ́ the next person, and because Kollington òun wàá fẹ́ gbà fún Kollington, òun ló fà káwọn tí àwọn Òṣùpá yẹn fi ń dìde. Issue òun àti Òbésèré kì í ṣọ̀rọ̀ leadership o. ọmọ ẹ̀ má bínú sir, because recently mo rí pé Òṣùpá is trying to ó ń lọ bá everybody, ó lọ bá Paso, ẹ mọ̀ ó ń yanjú gbogbo differences tó wà láàrin everybody kó tó di pé ìjọ ẹ̀ sì ní ṣẹlẹ̀. ẹ mọ̀ everybody go be fine wípé Fuji àti everybody are in one accord. ẹ má bínú sir host. Ngbe everybody request wọlé. Everybody is in one accord. Ṣé ẹ gbọ́ mi sir? Yeah, mo gbọ́ sir. Mo ti àárín pókè everybody is in one accord. Ẹ mọ̀ ogun ọjọ́ ń share stage. And everybody. So ngbà tí wọ́n yíjú currency tó fún wa wọlé everybody tó dàrú lẹ́ẹ̀kan náà ni àwọn tó wù pa. Ngbe tó ti tó mi ò pè ní tó sọ. Ṣé mo pé Kollington ló jáde recently ó ṣe record kan sí. Mo bọ̀ sà, ṣé mo pé Kollington ṣe record kan sí tó mention Máyégún ipe kan náà àwọn ilégbè òun pé òun ló ń da Fuji rú. Ṣé ti gbọ́ record yẹn? ọmọ West, ibi tí ọmọ West ẹjọ wọn mi ẹjọ ẹ má bínú, mo kàn fẹ́ sáré response sí ọ̀rọ̀ tẹ̀yìn àti brother mi tó wà lókè yìí ìjọ ń sọ ni. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ lóòótọ́, ìgbà tí Saheed Òṣùpá ó try láti make peace, ó lọ bá everybody, which is tó lọ sí Ìjẹ̀bú Òde, tó lọ bá Àyìndé, tó try láti make peace pé everything go settle, tóun àti Paso náà and everybody pé kí everybody wà ní one house. Tẹ́ bá notice wọ́n ṣe event kan tí gbogbo wọn mú àǹkárá
fún gbọ́dọ̀ pé Obesere ló organize ní TV or whatever. Yes, of present, yeah. Ó ṣe gbogbo kinní yẹn. You understand? And I think Òṣùpá òun àti Obesere náà ti wà ní accord, everybody ti wà. Yes, from the bàbá yìí nìkan ni kò dénú ẹ̀ tẹ́ bá rí kò sí bẹ́ẹ̀ kò dẹ̀ dénú ẹ̀ because for this man tó fún ẹ ní loyalty yẹn for the fact pé gbogbo tó ń ṣẹlẹ̀ nínú Fuji industry wọn tó dẹ̀ ní gòkè ẹ jẹ́ ká make peace everybody ó dẹ̀ lọ bá everybody ṣé ẹni tí ò nínú tó dáa nìyẹn Abbas Akande gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ èmi ti sọ kẹ́ tó dé mo ní ẹni tó understand di Wàsíù Àyìndé láti ilẹ̀ nìyẹn pé bọ̀bọ̀ iṣẹ́ mi ò ní mọ bọ̀bọ̀ yìí mo mọ bọ̀bọ̀ yìí jù yín lọ chameleon bọ̀bọ̀ yìí kò sí kọ́tẹ́lì sọ lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yìí Obesere tún wá calm down ẹlẹ́ẹ̀kejì tó dà pé Obesere máa ṣe kinní yẹn lélẹ́yìí o it's like this is the second time but the first one ó dà pé wọn ò máa ṣọ the second one ni wọ́n fi mú aṣọ yìí kí ni ìhà tí Wàsíù kọ sí ọ̀rọ̀ yẹn. ìgbà yẹn ni wọ́n fi bàbá jẹ oyè kí wọ́n pè olórí ọmọọba Ìjẹ̀bú so at that particular time if you watch very well kò wọ́n wà ó dà gbọ́n wà ń pè bí ní gbogbo ìgbà yẹn tẹ́bá rántí after yẹn náà ṣe ìwúyè gbogbo nǹkan but nǹkan tí ẹ̀mí ń ṣàlàyé sí ni pé gbogbo àwọn olórin nǹkan tó fi ń pọ̀ ọ̀rọ̀ yíyẹ yìí lè mi sọ èyí tó ń sọ yíyẹ yìí náà ni ọ̀rọ̀ yíyẹ yìí ni o èyí tó ń sọ ìgbọ̀n ìtìpẹ́ Saheed Òṣùpá came back from America ó dé ó ṣẹ̀ dé láti America ni. hello bros hello excuse me please hello ẹni sùrẹ́ má jẹ́ ká mọ́ do things but ṣe rí nígbà tí yíyẹ yìí ni gbogbo nǹkan tá à ń sọ yìí ìyá yìí náà ni wọ́n ṣe crown Wàsíù ní olórí ọmọọba Ìjẹ̀bú náà ó wà ní pèbí LDC ẹ̀ gbogbo nǹkan tá à ń sọ yìí but èyí tẹ̀ ń sọ pé wọ́n fi kí kílódé máa yìí Obesere òun ló organize program kan Obesere and his kílódé tí gbogbo wọn fi wá together ń gbà ẹ̀ that's one another one tí wọ́n tún ṣe tí mo tún rò pé wọ́n fa òyìn ni wọ́n ń pè ní one love tí gbogbo ní Fuji wa ń bẹ Wàsíù nìkan náà ní òsín bẹ́ẹ̀ Pasuma wà ń bẹ Ayuba every one of them if Òṣùpá everyone was there but nǹkan tó ń ṣẹlẹ̀ ńgbà yẹn náà ni pé kò ń ṣe pé bóyá ìjà kan tá a lọ rí bí kò ṣe pé adarúsírísí dáàdi wa yìí náà òun ló ń fa gbogbo wàhálà tí everybody wọn ni Pasuma àti Òṣùpá they were best friend before but issue Arabambi kìíní kan gbà tí issue yẹn bẹ̀rẹ̀ sí tẹ̀ tí gbogbo wàhálà yẹn dé gan ní Pasuma tó wọn àti Wàsíù jọ wà ìyẹn ló ń bí Obesere nínú and after everything wọ́n dẹ̀ wí pé they have come of age. For how long do we continue in this form? And the young man came back and started, rallying around everybody to come together so that they can. And when they wọ́n paná gbogbo ọ̀tẹ̀ yẹn, everything, even Obesere gan, Obesere tẹ̀tẹ̀lẹ̀ ó ti lóhùn ní kí Arabambi tẹ̀tẹ̀lẹ̀ fún olórí oyè tó jẹ́ yẹn. But when he came back, he has no choice. Ó dẹ̀ nítorí gbogbo everybody sọ pé kò ń jẹ́ kó gun mí. Ó dẹ̀ pé ó kí live tó jẹ́ pé if you are following them, ó kí public or something kì í ṣe gbogbo àwọn tó ṣe secretly. So what we are saying is that I never said there's no rancor between them. Don't misunderstand me. Somebody was saying Wàsíù was a carrier instrument. Yes, that is how he started. Nobody, we don't need to be tracing that. I'm just telling you, man, he under Barrister ló wà tó fi gòkè. Orúkọ Barrister ẹ lọ wo first record tó kọ́kọ́ ṣe títí nǹkan bí I think it's about 84, 85. Kó tó di kó di Marshal. Wàsíù àti Barrister ló jẹ́ first record yẹn gan majorly àwọn orin Barrister ló kọ́nú ẹ̀. ló kọ síbẹ̀ ẹ lọ lọ wo Wàsíù Àyìndé Barrister ló ń jẹ́ go and check wọ́n ti kí ni nǹkan tó jẹ́ irọ́ ń bẹ̀ and ó dẹ̀ ti show so we know pé true Barrister ló ṣe di nǹkan tó dà lẹ́nu yes Barrister gan ṣe in fact ó tiẹ̀ ní interview Barrister kan tó bẹ̀rẹ̀ sí sọ sí tansin ó ti pẹ́ tí bàbá ti ṣe interview yẹn but wọ́n bẹ̀rẹ̀ sí jù sí tansin you can hear what the man said. How the Wàsíù become the Fuji king. Bàbá ní ṣòun lọ́wọ́ sí olóhùn sí mi oníbọ̀ tó ń gbà nígbà tó ń dé tán sọ pé olóhùn gbà bẹ́ẹ̀ so man yìí ló ti jẹ́ ẹni tó ń dá gbogbo ẹ̀rú from day one up till now but mo believe pé irú record fídíò tẹ play nísìnyí tó bá jẹ́ omi seriously I think things will be better between them because mi ò rí nǹkan tó ń jà fún oníkálùkù ló ti ní fans tẹ̀ oníkálùkù dẹ̀ ń jẹun ẹ̀ lọ but nǹkan tó ń dùn àwọn guys ni pé currency wa bá ẹ nílé
tó yẹ kí wọ́n sọ fún Currency pé lọ bá ọ̀gá ẹ̀ kó lọ bẹ̀ ẹ wá ní kó lọ ṣe public apology, kó lọ tender public apology tó bá dé sọ kó sí nǹkan kan mọ́ kò sí anything mọ́. And what they record kìíní yẹn live, they pasted it, everybody listened to it. So mo rò pé nǹkan tó ń bí àwọn tó kù yẹn nínú yẹn ni pé irú nonsense wo nìyẹn. So that is what I know about the whole thing. So if anybody has Ọmọ West. Yes, ẹ ṣe gan sa. Ẹ kalẹ̀ gbogbo ẹ̀yin dáàdi wa. Ọlọ́run á máa dúró tiwa. Ṣẹ́rí one thing is ntẹ́mi kan mọ̀ ní pé chameleon will be chameleon. Lórúkọ ta lè fún chameleon láìláì. Chameleon náà la máa pè lọ táyé òfin tán. Ṣẹ́rí aláyé ló ń jẹjú ara wọn which is K1. Two things lèmi ti rí lẹ́yìn tí Òṣùpá parí ìjà pẹ̀lú gbogbo wọn. Two things tó yẹ kí K1 ti fi ibẹ̀ yẹn kan fi boost agboolé Fuji padà kan dáfẹ́ padà sára wọn which is ẹ wo LTV8 yẹn mo wà níbẹ̀ mo wà ń bẹ̀ àwọn Fuma Fuji Festival Lagos State Fuji Festival affiliated with Fresh FM àwọn náà organize it. So I was there àlàyé ò wá even sáàkù wájú tí everybody wọn wà ibẹ̀ ni mo wà pẹ̀lú Paso ní Òṣùpá ni tẹ́ bá lọ wo show yẹn dáadáa ẹ rí i pé Màláíkà ò kọ́kọ́ fẹ́ kí Òṣùpá later ni wọ́n padà fa gbogbo wọn papọ̀ pé we don't need that again ìyẹn ti lọ gbogbo tó bá ti kọjá lọ ó ti kọjá lọ ẹ wá lẹ́yìn yẹn K1 wá excuse náà n'àlàyé máa wá kò wá nìyẹn èyí tó yẹ kí wọ́n fi wá gba oríyìn tán yányán tó yẹ káwọn èèyàn fi máa fọ́ fún wọn ó ní tí bàbá Collins ti ń ṣe recently yìí. bẹ́ẹ̀ni tí ò sí mẹ. ká ní pé K1 lọ wá bẹ̀ yẹn ni. ìyẹn ní last week ní last week tí K1 lọ wá bẹ̀ yẹn kò sírú irú rift àbí anything tó lè fẹ́ máa ṣẹlẹ̀ lágbolé Fuji láéláé kò sí tó lè ṣẹlẹ̀ mọ́. wọ́n máa gbé fún K1 ní pé aláyé ti dá àpọ̀nlé padà bí tó yẹ ká pọ̀nlé wà. bọ̀ aláyé ò ṣe bẹ́ẹ̀ so èmi kàn máa ṣe inú mi máa dùn pé Òṣùpá kò sí bí wọ́n ṣe even kí wọ́n lọ gang up padà kí kálukú wọn tún láwọn jẹ́ orúkọ mi wọn lè tí wó wọ́n máa mú òpó ẹ̀ ó tẹ́ lọ́rùn ju kí gbogbo wọn láwọn fẹ́ jọ sowọ́pọ̀ gan lọ. So aláyé ni kó dá yín tó yẹ ìfẹ́ ni kán dá padà sí ara bàbá Collins tí tó wà láàyè ẹ kọ́kọ́ dákun padà sára ẹni tó wà láàyè ẹni tó ti kú ti bá tiẹ̀ lọ iṣẹ́ rẹ̀ ò dẹ̀ kú. Because Òṣùpá try even àwọn tó tún jẹ́ ọmọ ẹ̀ tọ́jọ́ ní issue àwọn ọmọ orí tó ń da èyí tí ò lè lọ bá ó invite wọn wá sílé ẹ̀. ẹ wo gbogbo ló dẹ̀ ń pa fún gbogbo wọn ó dẹ̀ ń pa gbogbo wọn sọ̀rọ̀. Hello baba Adeniyi ǹjẹ́ mo kọ́kọ́ sìn ṣe rí fún fídíò tí audio ta play ta ọ bóyá fídíò bóyá audio tí Wasiu ṣe ń sìn jẹ́rí pé ó tún fi dá wàhálà sílẹ̀ ni do you know why? ṣé kí n sọ wàhálà tó wà ń bẹ fún yín. ẹ jẹ́ àgbọ̀. ṣe rí orin ó funny gan if you are not into it when you listen to it you will not get what the message. kò yẹ kí Marshal ó fẹ́ pe Òṣùpá kó pe Pasuma kó pe Currency síbẹ̀ ó wrong. Yes. ara nǹkan tó fi ń da orin rúlì yẹn. ẹ má bínú èèyàn kan make statement èèyàn kan sọ pé ọ̀rọ̀ tó ń yanjú láàrin wọn àti Currency àti pé ṣé wọ́n fẹ́ bá wọn parí ìjà ni àbó ní kó lọ bẹ̀. nǹkan tó sọ ni pé no ṣẹ́rí nǹkan tí àwọn èèyàn nǹkan táwọn èèyàn bá wọn parí ìjà. kò parí nǹkan táwọn èèyàn fẹ́ kó ṣe ni pé nǹkan táwọn èèyàn expect kó ṣe as a leader Arabambi tó ń jẹ́ mi pé Arabambi ní gbogbo ọjọ́ àtẹ̀tẹ̀lẹ̀ kó tó pé àwọn Pasuma náà kúrò ń bẹ̀. Yes. Currency náà Arabambi ní tẹ́lẹ̀ òun náà ti wá di ẹgbẹ́ gbàgbé orúkọ tó ń fún ẹ̀ so kó tó kúrò ẹ̀ but nǹkan táwọn èèyàn expect pé àpèsè ó yẹ kó command ẹni pé kọ́kọ́ lọ bá Wasiu ìyẹn Pasuma no first now come to the public and now give but Wasiu ń sọ publicly if you watch that video
ní go and do public apology why dey say support it on here pé mo support it that's the end if you watch it very well so ìyẹn gan ló ń bí àwọn guys yẹn nù pa what right have you this currency Pasuma lórí ìṣe to get it to Pasuma ló ṣiṣẹ́ rẹ̀ láti lọ ọmọ Pasuma. ìyẹn táyé currency náà wá fèsì kámẹ́rà ló wà níṣẹ́ gbọ́n tí bàbá ti wí bàbá sọ pé ó ti tán o bàbá ti ṣe kìnnì kan o. so nǹkan tó ṣẹlẹ̀ bàbá ní kò sí jàmbá o. so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn àwọn èèyàn wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé so tí bàbá ò bá sọ pé kó lọ bẹ́ẹ̀ so àbí kó lọ ṣe apology so ò ní ṣe so nǹkan tó ṣẹlẹ̀ ni pé nǹkan tó happen ní sinmi pé Wàsíù fẹ́ ríra bíi the alpha and omega of Fuji. kò dẹ̀ lè ṣẹlẹ̀ wájú Òṣùpá. kò dẹ̀ lè ṣẹlẹ̀ that's number one. Number two dẹ̀ ni wípé Wàsíù ṣe mọ̀ pé téèyàn bá ti fẹ́ joyè kóyè ìtànkítàn ló máa pa so ẹ̀gbọ́n ti pa tán oṣù kan nígbà kan ìtàn tó dẹ̀ pa yẹn ìtàn òṣì and I will tell you why ìtàn òṣì ọmọ kékeré lèmi tí mo ń sọ̀rọ̀ ìbò tó dà pé mo gbọ́njú bá àwọn nǹkan kan ṣe rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí Fuji there's no Fuji music before don't let us lie to ourselves but Fuji wà yes there's Fuji tó wà kò ń ṣe Fuji orin táwọn tá à ń gbọ́ yìí o Fuji mountain kò ń ṣe orin tí so àwọn kan wà tó wà ní island gbà yẹn lọ́rọ̀ ọmọ ìbíta mẹ́ta lèmi so àwọn tó wà ní island tó máa ń sọ pé wọ́n ṣe Fuji gbà yẹn kò ń ṣe Fuji music tá à ń gbọ́ yìí kò ń ṣe irú àwọn tí Barrister tán ẹ̀ sí no so but the name has been existent táwọn èèyàn ń jẹ́ Fuji. ẹ̀yin náà ti gbọ́ ìtàkùrọ̀sọ ìfọ̀rọ̀wérọ̀ àlàyé èrò àti ìwòye àwọn èèyàn lórí ohun tó ń jẹ́ Fuji pàápàá jùlọ àjọṣepọ̀ láàrin olóògbé Síkírù Àyìndé Barrister bàbá Kollington Àyìnlá Keben Kwara K1 the ultimate Obesere Abbas Akande Obesere Sefi Alao Adéwálé Àyùbá Saheed Òṣùpá Wàsíù Àlàbí Pasuma àti àwọn míì mo lérò bẹ́ẹ̀ ti gbọ́ á tẹ̀síwájú lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè lọ́la lórí ètò tí a mú wá lọ́la ẹ má gbàgbé láti bá ní pín láti bá ní share rẹ̀ ẹ bá ní pín bá ní share rẹ̀ sórí àwọn social media platform yín Facebook X ìyẹn Twitter Telegram Instagram TikTok YouTube WhatsApp àtàwọn social media platform míì tí ẹ bá ń lò ẹ sì jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín lórí eléyìí tí àmúwá yìí kí ni ìwòye tiyín kí lẹ̀yin mọ̀ ẹ jẹ́ ká mọ tiyín náà ẹ bá wa sọ̀rọ̀ kí lẹ̀yin mọ̀ nípa orin Fuji yìí gan láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ fi ṣọwọ́ sí wa tàbí ká ẹ pè wá ní direct call lójú òpó tí ẹ ń wò lójú móhùnmáwòrán yín yẹn bó ṣe WhatsApp bó dẹ̀ ṣe direct call tàbí message ẹ fi ṣọwọ́ sí wa ẹ bá wa sọ̀rọ̀ á gbé á sì jọ sọ àsọyépọ̀ ẹ jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe ẹ bá ní subscribe kẹ́sì tán notification bell ìyẹn aago kékeré aago ránmilétí tó wà ní ìsàlẹ̀ fídíò yìí yẹn ẹ tẹ̀ kẹ́lẹ́ máa láǹfààní láti máa rí wa wò láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín.